ẹ wo display of culture, ẹ wo bí arákùnrin yẹn bó ṣe display àṣà àti ìṣe wọn nínú kíni, nínú church wọn nìyẹn ní Europe. Àwọn tí wọ́n mú religion wá báyìí nìyẹn o, àwọn tí wọ́n mú Christianity wá báyìí nìyẹn. Bẹ́ẹ̀ bá ṣe ṣe yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe nílẹ̀ Lárúbáwá o. Àwọn ní ọdún wọ́n ti ṣe ọdún kínátìgbè Halloween, wọ́n ti ṣe nílẹ̀ Lárúbáwá. Àwọn tó mú ẹ̀sìn wá báyìí ni wọ́n ṣàṣàtì wọn tí wọ́n ò gbàgbé ìrántí wọn yìí, wọn ò gbàgbé ìpìlẹ̀ wọn. Wọ́n wá sọ fún ẹ̀yin wípé ìpìlẹ̀ ti yín kò dáa, wọ́n ní àṣà àti ṣe ti yín kò dáa. Tẹ́ bá lélégún bí kí mùsùlùmí àti kírísítẹ̀nì tẹ́ bá lélégún bí kí wọ́n bẹ́ wọn sí méjì ni. Inú àṣà àti ṣe ìran kọ̀ọ̀kan òun ni tí wọ́n ń pè ní ẹ̀sìn wọn ti ń jáde. Ní táwọn kan jókòó lábẹ́ igi tí wọ́n jọ ṣàṣàrò rẹ̀ lẹ́bí wọ́n ń dà àwọn èèyàn láàmú lónìí. Ẹni tó wòsùn tó lómi ilé òtòrò yóò lọ mú omi ìdọ̀tí nílé onílé. Ìwọ tó lómi ilé òtòrò ó lọ mú omi ìdọ̀tí nílé onílé. Àti ní omi ilé tiwa òtòrò báyìí aláwọ̀ bàbá tiwa ò mọ̀ ń ṣe, àníwọ̀n ò mọ̀ àníwọ̀n ò dáa, àti wọ́n lọ mú omi ìdọ̀tí nílé onílé báyìí. Ìran Yorùbáwùyí káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ń ṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà àgbà, mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá nílòkun lẹ́yìn odi gbogbo bíi tẹ́tí láǹfààní láti tún máa gbọ́ mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá, àtúbà wa gbọ́dọ̀ kú. Mo kí wa ní kíkí tó lọ́lájò wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè bó ṣiṣẹ́ ṣàlàfíà mo bá gbogbo wa. Mo tún kí wa káàbọ̀ sórí ètò náà. Ọmọọba Adéọlá Adéyẹyè Kíjìpá ọ̀rọ̀ òun ló kọ tèmi. Èmi amúlẹ̀mí lọmọ bíbí wọn nílùú Ọ̀ṣun, ọmọ àròwẹ́ onígbó ẹja kéèké ọ̀kasà ní ilẹ̀ kí ni tí a tún jọ fẹ́ gbé ẹ̀wò ní àkókò yìí? Kí ni tí a jọ fẹ́ sọ̀rọ̀ lé lórí? Kí n tó sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká tún jọ wo fídíò, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà. Ẹ wo display of culture, ẹ wo bí arákùnrin yẹn bó ṣe display àṣà àti ìṣe wọn nínú kíni, nínú church wọn nìyẹn ní Europe. Àwọn tí wọ́n mú religion wá báyìí nìyẹn o, àwọn tí wọ́n mú Christianity wá báyìí nìyẹn o. Bẹ́ẹ̀ bá ṣe ṣe yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe nílẹ̀ Lárúbáwá o. Àwọn ní ọdún wọ́n ti ṣe ọdún kínátìgbè Halloween, wọ́n ti ṣe nílẹ̀ Lárúbáwá o. Ọdún àwọn àjẹ́ wọ́n ti ṣe nílẹ̀ Lárúbáwá. Ẹ wá wo fídíò tá à ń wò yìí, tẹ́wọ́n ra wò tán yìí. Ẹ wo bí àwọn arákùnrin yẹn ṣe display àṣà àti ṣe wọn nínú chọ́ọ̀chì, àbí Jésù wọn tán gbé wá fún yín, òǹkọ́ náà kàn tó náwó sókè tẹ́ ń wò lẹ́yìn yẹn. Tí èèyàn kan bá dánrò eléèwò ńlẹ̀ Yorùbá, lọ́ba náà fẹ́ gbégún wọn ṣọ́ọ̀ṣì ńlẹ̀ Yorùbá, wọ́n fẹ́ gbégún ní mọ́sálásí, wàhálà dé. Ẹ sọnù náà ni kírísítẹ̀nì ń gba àwọn sọnù náà tiẹ̀ ni, àwọn mùsùlùmí náà ló sọnù náà tiẹ̀. àwọn àmọ́ náà tó jẹ́ ní àwọn àmàlùjẹ́ náà tó jẹ́ nínú tẹ̀yìn méjèèjì. Mùsùlùmí àwọn ní kírísítẹ́nì wọ́n wọ̀ náà wọn, kírísítẹ́nì tí ó bá ti gba mùsùlùmí gbọ́ yóò wọ̀ náà àwọn mùsùlùmí. àwọn kírísítẹ́nì mùsùlùmí tí ó bá ti gba kírísítẹ́nì gbọ́ wọ́n wọ̀ náà àwọn kírísítẹ́nì. orí wa ò pé ẹja máa tà ń ṣe. Gbogbo ìran kọ̀ọ̀kan lágbàáyé pátá ni ó ní àṣà àti ìṣe wọn. Olódùmarè fún wọn. Olódùmarè dá kálukú lọ́tọ̀ọ̀tọ̀, ó dẹ̀ fún wa ní àṣà àti ìṣe wa lọ́tọ̀ọ̀tọ̀ tí ò jọra wọn. Láti gbé ayé wa. Àwọn tó ń mú ẹ̀sìn wá báyìí ni wọ́n ń ṣàṣà tí wọ́n ò gbàgbé ìrántí wọn yìí, wọn ò gbàgbé ìpìlẹ̀ wọn. Wọ́n wá sọ fún ẹ̀yin wípé ìpìlẹ̀ ti yín kò dáa, wọ́n ní àṣà àti ìṣe ti yín
kò dáa tẹ́ bá rélégún bí kí mùsùlùmí àti kírísítẹ̀nì tẹ́ bá rélégún bí kí wọ́n bẹ́ wọn sí méjì ni ẹ̀ ń kó ègún eégún ẹ̀ lọ ń dáná sun ẹ̀ ń mú àwọn babalábaba yín ẹ̀ ń pè wọ́n ní nǹkan tí ò dáa ẹ̀ ń gbé wọn ṣépè torí ìtàwọn àtọ̀rìn wà mú wa bá yín àwọn táwọn àtọ̀rìn rìn wá tí wọ́n mú wa bá yín òun náà làwọn wá ṣe kí ni wọ́n dúró tàṣà àti ṣe tí wọ́n á mú àṣà àti ṣe tí wọ́n wá ṣe lọ́ṣọ̀ọ́ wọ́n wá rí design rẹ̀ ẹ wo báwo yẹn ṣe múná dání òun kàn múná dání nínú display kékeré táwọn ní nìyẹn o ẹ wá wo display táwọn ti lẹ́yìn lójú ẹ̀ wá àwọn tí wọ́n ṣègò ìmọ̀ ń yọná lẹ́nu ni àwọn tiwa náà tí wọ́n represent ẹ̀ tí wọ́n sì ṣe ẹ̀ báyìí ní cultural display tẹ́ bá rí wọn àwọn náà mọ̀ yọná lẹ́nu wọ́n múná jáde lẹ́nu àmọ́ ẹ̀yin tí ẹ̀yin mọ̀ pé nǹkan burúkú lẹ́yìn pè fún wọn àwọn eléyìí ní ìsìn nǹkan gidi ni lọ́dọ̀ tí yín àwọn tó ní nǹkan wọn ni àwọn tó mú Christianity wà fún ni wọ́n celebrate culture tiwọn yìí ẹ wo beauty of our culture ẹ wo beauty culture nílẹ̀ Yorùbá ẹ wo tí Elédùmarè fi dá wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àdẹ̀mú àdẹ̀sọ́nù àdẹ̀ní kò wúlò àní kò wúlò àwa límìtì àṣà àti ṣe wa sí ara aṣọ wíwọ̀ nìkan kẹtù wọn á ṣe gbogbo wọn náà náwó sọ àwọn Yorùbá kọ̀ọ̀kan náà náwó sọ o gbogbo àwọn Mùsùlùmí tẹ́ ẹ bá ti rí ẹ báyìí wọ́n ti customize ara pẹ̀lú ìmúra Saudi wọ́n wá kó dúdú bọ̀rùn wọ́n pàṣọ bá àwọn ọmọ ọlọ́mọ lójú wọ́n náà mọ̀ wọ jáàbù kiri jáàbù tó yẹ ṣàṣà ti ṣe wá tó yẹ kó àṣà lárúbáwá ni kò ní kankan ṣe pẹ̀lú ọmọ Yorùbá kò ní wúlò pẹ̀lú ẹ̀sìn kò ní kankan ṣe culture àṣà ti no ìtẹ́jẹ́ tí ò yẹ àwọn èèyàn tó bá àwọn èèyàn wípé ìtẹ́ǹpẹ̀ ní religion comes from the culture of every tribe inú àṣà àti ìṣe ìran kọ̀ọ̀kan òun ni tí wọ́n ń pè ní ẹ̀sìn wọn ti ń jáde wọ́n kó àwọn nǹkan ìjọ láwọn ìgbà kan ní. ok fún àpẹẹrẹ ìrun pípé táwọn mùsùlùmí ń pè lónìí Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha illallah kíní kankan tó ń pè é. ìgbà wo ló bẹ̀rẹ̀ ta lẹni tó kọ́kọ́ pèrún kí ni tó bí ìrun pípé ìjà ìfihàn wípé a ní láti ṣí ọpọlọ wa nìyẹn ọyìn tó bí ìrun pípé máa sọ fún wa lónìí nígbà ayé Muhammad nínú ìtàn tí a kọ́ nílé kí ó tó wà nínú sírọ̀ nígbà ayé Muhammad tí Muhammad gbé ẹ̀sìn dé tó gbé Islam dé tó sọ fáwọn ẹ̀ pé tọ̀ òun ti gbẹ̀sìn tuntun dé o òun ti ṣe kíní kan o tó ń takò ẹ̀ yá nígbà tó yá tí wọ́n wá gbàgbọ́ táwọn kọ̀ọ̀kan wá tẹ̀lé wọ́n wá wò pé ó dáa bóò la ṣe fẹ́ mọ pèpè sójú ọ̀nà ẹ̀sìn yìí bóò la ṣe fẹ́ mọ pe àwọn èèyàn láti wá kírun nígbà tí wọ́n wò pé ìrun kíkí yẹn ó ní àwọn fẹ́ fi distinct ẹ̀sìn tàwọn lásìkò tá à ń sọ yìí Christianity ti wà àwọn Jew ń bẹ àwọn traditionalist pọ̀ káàkiri àgbáláyé wọ́n wá wò pé ọ̀nà wo làwọn fẹ́ gbà wà distinctive làwọn fẹ́ dára wọn yàtọ̀ kí tàwọn náà mọ̀ jọ tàwọn tó ti ṣe tẹ́lẹ̀ wọ́n wá ní bó làwọn ṣe máa pèpè bó làwọn ṣe máa pè káwọn èèyàn wá kírun bó làwọn ṣe máa pèpè sójú ọ̀nà ẹ̀sìn kálukú wá mú àìdí àti ẹ̀wá kálukú wá ẹja sílẹ̀ báyìí ẹnìkan mú àìdí àwọn pé ẹ jẹ́ ká máa lu aago bí àwọn kìrìsìtẹ́nì àwọn ọmọlẹ́yìn Jésù báwọn náà ṣe ń lu aago àwọn ẹnìkan ní àìrára àmọ́mọ́ ní rárá àlè máa lu aago àgbọ̀dọ̀ jẹ́ kí tiwọn jọ titi wọn ibẹ̀ lẹ́nìkan náà ti sọ̀jẹ́sì pé ẹjẹ́ àwọn ọmọ pèrún ká mọ̀ bó lásán àwọn ọmọ pèrún náà wá kójọ ọ̀dà eléyìí ó jà kọ̀kọ̀ aláwàgbà ló jà ọkọ̀ ashhadu an la ilaha illallah ló jẹ́lẹ̀ kejì ashhadu anna muhammadan rasulullah ló jẹ́lẹ̀ kẹta hayya ala salat ló jẹ́lẹ̀ kẹrin hayya ala falah ló jẹ́lẹ̀ karùn-ún aláwàgbà ló jẹ́lẹ̀ kẹfà ẹjẹ́ àtòbá tábà ti tòbá yẹn yóò ráì. sọ́nà ló wá kọ́. wọ́n wá tọjọ bẹ́ẹ̀ wọ́n wá lóde àtàwọn àwọn oníwà lídìí ẹ̀dá tó mọ̀ ṣe ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pẹ̀lú èèyàn dúdú ni Bilal olówó gòkè lọ́wọ́ gun orí òkè ibi tí wọ́n fẹ́ fi kọ́ mọ́sálásí lọ́jọ́ náà lọ́hùn ibẹ̀ ló ti wá gbóhùn lókè rárá òun dẹni àkọ́kọ́ tó kọ́kọ́ pẹ̀lú olówó gbóhùn lókè rárá tó bá Allahu Akbar Allahu Akbar ibi tí ìrun pípé ti bẹ̀rẹ̀ nìyẹn ṣé ìgbà tó lọ wá dáyé ló dàrú pípé ṣé ìgbà tó lọ ń dá wa ló wá dàrú pípé ṣé àwọn kan ni wọ́n kọ́ lu pípé jọ ẹyẹ tí àwọn èèyàn mọ́ náà àṣà àti iṣẹ́ tí wọ́n ìlànà tó gbé ọ̀dà ẹjẹ́ wa náà mọ̀ ṣe báyìí
òun làwọn wá sọ di bàbàrà lónìí. òun lè wá sọ fáwọn èèyàn pé tí wọn bá ṣe lónìí wọn ò ní wọ ìjọba ọ̀run tẹ̀ fi ń ta àwọn èèyàn. ẹ̀tàn tẹ̀ fi ń ta àwọn èèyàn. ní táwọn kan jókòó lábẹ́ igi tí wọ́n kó jọ. ní táwọn kan jókòó lábẹ́ igi tí wọ́n jọ ṣàṣàrò rẹ̀. lẹ́bí wọ́n ń da àwọn èèyàn láàmú lónìí. lẹ́bí ń dọ́pọ̀ àwọn èèyàn láàmú lónìí. ó mà ṣe o. ẹ jẹ́ kí ọpọlọ wa ó ṣì. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń gbọ́ mi lórí ètò Ìràpadà Ọmọ Yorùbá ẹ jẹ́ kí alára wa padà ẹ jẹ́ kí ọpọlọ wa ó padà sílé. a ti sọnù jìnnà. èyí náà wo display of culture tí látàwé display àwọn ògbàgbé àṣà àti ṣe tiwọn. gbogbo nǹkan tí wọ́n tán ní ọ̀dà ni wọ́n kó lọ lóyìnbó àtúnlọ́fowó wò nínú òyìnbó ni. gbogbo àwọn nǹkan tí tiwa tán ní ọ̀dà ó ní wọ́n kó lọ lóyìnbó táwọn àtúnlọ́fowó wò. wọ́n tún gbogbo aláyé láti gbogbo tó wọ́n mọ̀ tara wa lóko ẹrú fún ara wa wílílì ni wọn ò fagídí fà wá mọ́ wílílì wọn làwọn fi ní visa lottery. ẹ wá lọ ṣẹrú inú wa wá ń dùn láti lọ ṣẹrú ní onílùú nígbà tí ìlú wa ti wọ ọ̀dà nígbà tí ẹgbẹ́ tó yẹ káwa fi build ìlú wa á ti tà á lọ́dànù nítorí káwa fi build ìlú wa tó yẹ káwa náà fi build ara wa tó yẹ káwa fi mọ̀ wá ní ọmọ káàrọ̀ òjíire pẹ̀lú ọpọlọ tí Olódùmarè fún á ti tà dànù àti ní òkúlò. bẹ́ẹ̀ sì ni ọmọ tó wò sùsùn ọmọ tó bá ní omi ilé òun òtòrò ni ẹni tó wò sùn tó lómi ilé òun òtòrò yóò lọ mú omi ìdọ̀tí nílé onílé. ìwọ tó lómi ilé òtòrò ó lọ mú omi ìdọ̀tí nínú onílé. àti ní omi ilé tiwa òtòrò báyìí aláwọ̀ bàbá tiwa ò mọ̀ ọ́n ṣe àníwọ̀n ò dáa àti wọn lọ mú omi ìdọ̀tí ní onílé báyìí. omi ìdọ̀tí àti wọn lọ mú báyìí àwọn ẹni tí wọn mú bá kán ó ọkọ̀ àti padà. ẹja ronú ẹja máa ń tà ń ṣe gbogbo ọmọ Yorùbá ẹja padà sílé ẹ má jà gbàgbé àṣà àti ṣe wa. wọ́n sọ wípé Ifá ò dáa wọ́n wá fi Kùránì àti Bíbélì tẹ̀yìn storybook wọ́n bí ẹnìkan léèrè mọ́ náà kẹ́rẹ́ ẹgbẹ́ Kùránì kalẹ̀ sẹ́fẹ̀ ní Ọlọ́run ti wà ò lẹ́nu ẹni kìnnì kan wọ́n gbẹ́gi wọ́n ṣe gbá kan gbogbo irọ́ pátápátá lè fi blasphème mu atán lè fi blasphème ṣẹṣẹ. ó yẹ ẹgbẹ́ Kùránì kalẹ̀ ẹgbẹ́ Báíbù kalẹ̀ ẹ wá gbé Ifá kalẹ̀ ẹni kíkan ní mẹ́tẹ̀ẹ̀ta ó sọ̀rọ̀ ẹ jẹ́ káwé tí ó sọ̀rọ̀. ẹgbẹ́ Kùránì kalẹ̀ ẹgbẹ́ Báíbù kalẹ̀ ẹ wá gbé Ifá kalẹ̀ ẹ wá gbé ìrìn pẹ́sẹ̀ lọ́wọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kíkan náà mẹ́tẹ̀ẹ̀ta ó sọ̀rọ̀ ẹ jẹ́ káwé tí ó sọ̀rọ̀. káwá wo èyí tí Ọlọ́run bẹ pẹ̀lú rẹ̀. ẹ jẹ́ ká wo èyí tí Ọlọ́run bẹ pẹ̀lú rẹ̀ tí ó sọ̀rọ̀ nísìn ẹ fẹ́ rin ìrìn àjò kan ọ̀nà wa dàrú mọ́ yín lọ́wọ́ rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ rìn ẹ gbé Kùránì kalẹ̀ kẹ́ ẹ béèrè ẹ gbé Báíbù kalẹ̀ kẹ́ ẹ béèrè ẹ gbé Ifá kalẹ̀ kẹ́ ẹ béèrè kẹ́ ẹ wo èyí tí ó tọ́ yín sọ́nà. gbogbo ọmọ Yorùbá ẹ ṣí ayé níyè ẹ má jẹ́ wọn dà yín lọ́pọlọ rú àwọn tán tàn yín gbogbo náà ti tẹ́ fá o. gbogbo àwọn àfáà àwọn pásítọ̀ tẹ́ ẹ ní yẹn gbogbo pátá náà ti tẹ́ fá o wọ́n wá ń tàn ẹ̀yìn àná yóò ṣe mí. ẹja ronú ká padà sílé tí nígbà míì tẹ́tù láǹfààní àti pàdé mi lórí ètò tá a pè ní Ìràpadà Ọmọ Yorùbá Ọmọọba Adéọlá Adéyẹyè Kíjìpá ọ̀rọ̀ òun ló kọ́ tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dàbọ̀. Ìràpadà Ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú.